dédé àsìkò yìí, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Rogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà, níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá jọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́lẹ́. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe sórí channel mi. Mo kí gbogbo yín pátápátá pé àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà, owó ò ní wọ́n nínú àpò ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni, bá wa subscribe. Torí pé nǹkan tí a ti sọ ó pọ̀ ju èyí tí a ti sọ lọ. Fún àǹfààní, tí ẹ bá subscribe, fún àǹfààní náà ni pé gbogbo fídíò wa náà lẹ máa rí. Lẹ́yìn tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́, ẹ má wò wá lásán. Ẹ bá wa subscribe, ẹ bá wa share fídíò, ẹ bá mi like. Orúkọ ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ìfẹ́ tí ẹ ní sí wa, torí pé ìfẹ́ lẹ ní sí wa. Tí ó bá ń ṣe ìfẹ́, kí ni a fẹ́ sọ fún yín tí ẹ ti gbọ́ rí? Àmọ́ ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń wò wá, Ọlọ́run ní paná ìfẹ́ náà. Ọlọ́run ní dáwọ́ lórí ṣe rẹ̀ dúró lórí gbogbo wa. Ẹ má gbàgbé, gẹ́gẹ́ bí mo ṣe sọ, pé tí bá ti ń sọ àwọn tí bá ti wà lórí ètò, ẹ mú wá nǹkan fìdílé, kẹsì fìdílé nǹkan. Ẹ má gbàgbé láti máa kọ àwọn nǹkan tí mò ń sọ yìí sílẹ̀. Èyí tí ò bá wúlò fún wa lénìí, yóò padà ṣe àǹfààní fún wa lọ́la. Bá wa share fídíò yìí torí ẹlòmíì, káwọn ẹlòmíì náà já àǹfààní ń bẹ̀. Mo mọ̀ pé àdúrà lẹ máa ṣe fún wa. Àdúrà tẹ́ wá ń ṣe fún mi náà, Ọlọ́run á jẹ́ kí àdúrà mi kó gbà. Àdúrà tí yín náà gbà. Wọ́n wá fún wa lénìí, ó ní fún aláboyún. Aláboyún tó di ẹrù síkùn. Òògùn ẹ̀ ló mú wá fún wa, a sì jẹ. Láti gbóhùn ìyá, a gbóhùn ọmọ. Bàbá ọmọ náà ní ìyá odi. A sì jẹ fún aláboyún. Òun ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa lénìí. Ẹ̀rí àsìjẹ yìí ó dáa gan-an débi pé aláboyún wá ń jẹ tá bá ń ṣe fún aláboyún. Bá dọjọ́ ìkúnlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo aláboyún ayé pátápátá lórí ṣe ń bọ́ lára ibi tí ò ní lára, kò ní ní lára. Gbogbo aláboyún pátápátá kò ní ní lára lọ́jọ́ ìkúnlẹ̀. Tí bá ti ń fowó kan kúnlẹ̀, bẹ́ẹ̀ ni ẹ fi ìkejì dìde. Ẹ̀rí tí mo mú wá fún wa yìí méjì ni. Ọṣẹ náà pẹ̀lú. A ṣe àṣìjẹ, táwọn jẹ nígbàkúgbà lórí ọjọ́ ìkúnlẹ̀. Láì tún sọ̀rọ̀ nípa ọṣẹ tí a máa lò tí aláboyún bá ti pé oṣù méje, bá ti pé 7 months, láti máa lo ọṣẹ yìí. Láti máa lo ọṣẹ yìí. Fún àṣìjẹ kí la máa lọ wá? Ẹ ká lọ wá ìgbín kékeré, tá ń pè ní bẹ̀bẹ̀rẹ̀ ìdí ìgbín. Ìgbín kékeré, láti ṣe àṣìjẹ yìí. Ó máa jẹ́ kí placenta tó kéré ni. Tóyún bá ti pé oṣù 3 lára obìnrin, ìgbà yẹn láti máa ṣe àṣìjẹ yìí fún obìnrin. Ẹ ká lọ wá ìgbín gidi. Tó wá jẹ́ bẹ̀bẹ̀rẹ̀ ìdí ìgbín kékeré báyìí, etí eyín kékeré. Ẹ jẹ́ ká bọ̀, ká sàn nù. Ẹ ká lọ wá èso ìtìpọ́n ọlá, èso ewé ìtìpọ́n ọlá. Ẹ jẹ́ ká já èso ìtìpọ́n ọlá, ká wá lọ̀ mọ́ èyìrì. Tí a ti lọ̀,
ẹ jẹ́ ká dà sínú ìsasùn tá à ń fi ṣe àsèjẹ àti ìgbín, ẹ jẹ́ ká fepo sí i, ẹ jẹ́ ká fiyọ̀ sí i. Kò ní gbólóhùn kankan, káláboyún máa jẹ ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́ta. Láti oṣù kẹta tá a bá jẹ nínú tó bá tóṣù mẹ́ta, tóṣù míì bá tún gorí ẹ̀, oṣù méjì sígbà tá a jẹ ẹ jẹ́ ká tún jẹ tó náà fi pé oṣù mẹ́ta. Bí àpẹẹrẹ, ká ní oṣù kìíní la wà yìí, oṣù kìíní ká tó tún lè jẹ ó di nínú oṣù kẹta. Ìyẹn àsèjẹ yẹn ó dára gan o, ó dára gan. Ṣùgbọ́n tí a bá rí ìgbín tó bá rọ̀ wá lọ́rùn, a lè jẹ lóṣù méjì, kò sáburú ńbẹ̀. Ó lè má póṣù mẹ́ta, kó jóṣù méjì, kò sí nǹkan tó fi ń ṣèyàn. Lẹ́yìn náà, ọṣẹ tí aláboyún máa lò tóyún bá ti pé oṣù méje, ẹ jẹ́ ká lọ wá epo asín torí àwọn olójúkójú, ẹ jẹ́ ká lọ wá epo asín tó ní ìfun nínú, ẹ jẹ́ ká gún nílẹ̀ẹ́lẹ̀, ẹ má jẹ́ ká gún lórí táìsì, ilẹ̀ẹ́lẹ̀ tá ti ṣe floor, bí passage, ẹ jẹ́ ká gún ńbẹ̀. Tá bá ti wá gún epo asín yẹn tó kúnná, ẹ jẹ́ ká gún mọ́ ọṣẹ dúdú. Bá ti gún mọ́ ọṣẹ dúdú, kí aláboyún máa fi ọṣẹ yẹn wẹ̀ láti oṣù méje di oṣù kẹsàn-án. Torí àwọn olójúkójú, ojú burúkú ò ní wo irú aláboyún bẹ́ẹ̀. Wọn ò ní mọ irú ọmọ, àwọn ẹni ibi ò ní mọ irú ọmọ tó wà nínú aláboyún yẹn, débi pé wọ́n sọ pé àwọn rí kádàrá rẹ̀. Sọ̀rọ̀ mi ti yé yín? Láti oṣù keje yóò fi ọṣẹ yẹn wẹ̀ dé oṣù mẹ́sàn-án. Ó máa fọṣẹ yẹn wẹ̀ láti oṣù keje títí di oṣù kẹsàn-án. Èyí tó tún fara pẹ́ ọṣẹ náà ni, ṣùgbọ́n ọṣẹ yìí tí obìnrin bá ti pé oṣù mẹ́sàn-án, tóṣù rẹ̀ ti pé, ó ti ń lọ sí ipò oṣù mẹ́sàn-án, ẹ jẹ́ ká lọ wá àwọ̀ tí ejò bá bọ́lẹ̀, èyíkéyìí ejò, àwọ̀ ejò tó pé, ẹ jẹ́ ká wá gún mọ́ ọṣẹ. Tá bá ti wá gún mọ́ṣẹ tó ti tẹ́ wa lọ́rùn, tó ti kúnná dáadáa, tó kúnná, ẹ jẹ́ ká gún mọ́ṣẹ. Káláboyún máa fi ọṣẹ yẹn wẹ̀. Ọṣẹ yẹn àní jẹ́ kó pọ̀, ẹ jẹ́ ká gún níwọ̀nba, kó máa fi ọṣẹ yẹn wẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, àtìlẹ́yìn àwọn tó láyé, wẹ́rẹ́ ni yóò bímọ. Bẹ́ẹ̀ni, ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Aláboyún ayé, gbogbo aláboyún ayé pátápátá, ìrọ̀rùn lọ́jọ́ ìkúnlẹ̀ ó já sí. Bí ewé ṣe ń bọ́ lára igi tí ò nígi lára, ìgbà tẹ́ bá bímọ kò ní ní lára. Á gbóhùn ìyá, á gbóhùn ọmọ, bàbá ọmọ náà ò ní ya odi. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí, bá mi share fídíò yìí káàkiri, bá mi like, bá mi pín ká. Ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń wò wá, Ọlọ́run ní pa náà fẹ́ náà, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Bó ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ò yípadà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Àlójú tẹ́ fi ń wò mí, ojú náà fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ní. Ire o. Ó dìgbà kan.